láti gbogbo tí ẹ ti ṣe nínú àwọn ẹ̀fọ́ àwọn Yorùbá èyí ni àwọn tí wọ́n lọ sí hajj ní ọdún tó dé bí gbajúgbajà òṣèré tíátà arábìnrin Mercy Aigbe Kemi Afọlábí Sidi Ilorin àti àwọn ènìyàn míì láwùjọ Nàìjíríà sí àwọn obìnrin tí wọ́n ń lọ bẹ́ẹ̀ náà ni a rí àwọn ọkùnrin náà tí wọ́n wà níbi tí wọ́n wà ní ogún wọ́n wà lọ́gbọ̀lọ́gbọ̀n tí wọ́n lọ jọ́sìn fún Ọlọ́run wọ́n fẹ́ lọ ṣe ẹ̀sìn Muhammad níbẹ̀ sálàlá ẹ jẹ́ ká gbọ́ ẹnu àwọn tí wọ́n ń lọ. Raji Rabiu Muhammad ẹ̀ṣọ́ Karim Babatunde Olúkáyọ̀dé Raji Abdulmatif Olúkáyọ̀dé Raji Misbahudeen Raji bàbá tí ń bọ̀ Misbahudeen Raji Misbahudeen Raji Misbahudeen Raji Àṣàmúràmọ́nì Àkànbí Adéyẹmí Àṣàmúràmọ́nì Àkànbí Lateef Adeleke Ramọ́nì Àkànbí sẹ́yìn ni Bello Ibrahim Bámidélé Adéwọlé Kabir Bello Ibrahim Bámidélé Abíọ́dún ẹ bá fi sínú ẹ̀ padà wọ́n sí mi Ajíbóyè Afis Adékúnlé Tijani Ismail Ayọ̀mídé Tijani Ismail Ayọ̀mídé àwọn ọmọ oríire alhamdulillah ọdún yìí náà lọ sí hajj how do you feel. Adeleke Lukman Ayinla Motiu Adeleke Lukman Ayinla Adekas Adeleke Lukman Ayinla Adekas Ọlọ́run pẹ́ o èyí tó lè ṣe sábà ní ànábì mo ṣe Ọlọ́run ní pa wọ́n báyìí. Bello Lukman Kewulere àyàfọ́ abáwa fún ọlẹ́mìí gbígbà. Bello Lukman Kewulere bàbá ti ń pọ̀ Abíọ́lá Kabir Bello Lukman Kewulere bàbá tó wáyé láti pọ̀ Ọpẹ́yẹmí Ibrahim Agbẹ́sìnga Ọpẹ́yẹmí Ibrahim Agbẹ́sìnga gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ gbogbo ẹ̀yọ́ ojú tó wò mí náà Ọlọ́run ní ṣe lè wọ̀ yín kiri aka iṣẹ́ àlá. aláwa sálámà lè. Shuaib Wahid Yaji Babalọlá Nasiru Ọpẹ́yẹmí Yaji Wahid Babalọlá àwọn tí wọ́n Yaji náà ní Nasiru Ọpẹ́yẹmí Alhaja Kemi Afọlábí salamu alaikum. salamu alaikum. Abdul Muttalib Káyọ̀dé Ismail Abdul Muttalib Káyọ̀dé Ismail Kazeem Adeniyi Owódùn ní Kazeem Adeniyi Eléwìdé Táíwò Big champion àwọn ọ̀gá wa ni alhamdulillah Abdulaziz Muhyiddin Adébáyọ̀ Lasisi Sẹ̀míwá Kálọ́bì kìsìkìsì ni Màrọ́tì Adéoyè Abíọ́dún Lasisi Wàsíù Sẹ̀míwá Àdìsá Adéoyè Abíọ́dún Wàsíù Lasisi rèé Wàsíù abẹ́bẹ́ ọ̀rọ̀ nìyẹn o abẹ́rẹ́ ọ̀rọ̀ Shehu Abdulbaki Ọláyínká London okay oya Sulaiman Dada Fatai Abídèmí Abdulsami Isi Agbọ́láwọlá last born Dada Fatai Abídèmí èròǹgbà wa Sulaiman Ọlátúnjí Yusuf ìgbàkúgbà tí a bá máa lọ àti ìgbà tó ń ṣe Ọláyọrí ok ọmọ wa ni lọ láyọ̀ kí a ṣe gbogbo ẹ̀ ní àṣẹ Badmus Ganiu Ajao ẹ̀sìn Islam kọ́lọ́ máa fi fún wa aláwọ̀láhàúlá Akilapa Muhammadu Murtado Ọlárẹ̀wájú Akilapa Ọlárẹ̀wájú Kemi Afọlábí. Ògúndáre akó àṣeyẹ náà Ganiu akóre náà going to hajj this time around báwo lè feel. Ògúndáre àti lọ rí àbọ̀pẹ̀ tí lọ rí the second time náà báwo lè feel. ẹni tí Ọlọ́run bá fún ní àǹfààní àti lọ sí ìjọ hajj oore ńlá ni mo fẹ́ sọ pé lẹ́yìn pé èèyàn ní èmi kéèyàn mí
oore tó ti tóbi jù yẹn lẹ́yìn mímí òun ni pé kéèyàn lọ sí ìrìn àjò àjì. Salami Liaki Ogunriji. Bello Lukman Olúwakẹ́mi. Salami Liaki Ogunriji. Bello Lukman Olúwakẹ́mi. ní àtúntò Salami. So inshallah alọgbà alọṣẹ sórí ni o ọlọ́fà àlùbáríkà sí inshallah ó náà ti gbọ́ yẹn o so let's go. Bello Lukman Olúwakẹ́mi. Lukman Keulere. Keulere Keulere Lukman. àdìkọ̀síbò lóde yìí o. Sherifuddin Abdulaziz. Bello Lukman Keulere. Méjì nìyẹn. ṣé ẹ ti gbà tẹ́lẹ̀? sẹ́kẹ̀rì ti bá lè yára ni. ọ̀nà ni ẹ ti rí àwọn yẹn. Keulere. Abdulaziz. ẹ wo tọ́wọ́ yìí náà.